Yes, man.
ẹ̀yin náà tẹ́lẹ̀ ọjọ́ ìsinmi kẹwàá ọjọ́ ẹ̀fọn ojoojúmọ́ mò ń ṣe kẹwàá jọ sọ́ndé ojúmọ́ mò ń ṣe láìfù mò ń ṣe àwọn èèyàn wò wọ́n wò mo lè ṣe ojoojúmọ́ ni títí tó máa dé ijó ìgbé. Àwọn méjì kọ́. Àlàáfíà ni. Ẹ̀yin bí náà ní studio mi wà. Ẹ̀yin station yìí. Pẹ̀lú lọ́yẹ̀ náà. Ẹ̀yin náà ni. Ọmọ Nàìjíríà dáa jù lẹ́nu lọ. Àgbọ̀dọ̀ bọ́ ọ̀rọ̀ Nàìjíríà sẹ́yìn. Ọ̀rọ̀ àná ni iná ni. Nàìjíríà dáa jù lẹ́nu lọ. Ṣùgbọ́n iná ni gbogbo wa. Iná àtijọba wa bàbá. Ògbóni ẹ̀ fi pọ̀ jù. Sorry, yes.